Yorùbá bọ̀ wọ́n ní bíṣu ẹni bá ta a máa fọwọ́ bò jẹ ni. Fún ọ̀pọ̀lọpọ̀ ọdún ni àwọn ọ̀rẹ́ méjì kan wà, kódà níbi tí ọ̀rẹ́ wọn jinlẹ̀ tó àwọn ènìyàn á máa dígbà pé wọ́n ní ìbejì àtọwọ́dá. Àṣàkẹ́ jẹ́ ọmọ òrukàn tí ó pàdánù àwọn òbí rẹ̀ sínú ìjàmbá ọkọ̀ nígbà tó wà lẹ́ni ọdún 15. Láìpẹ́ sí àkókò yìí náà ni gbogbo ẹbí panupọ̀ tí wọ́n sì fi ẹnu kò wípé kí ó máa gbé lọ́dọ̀ àbúrò ìyá rẹ̀ kan tí ó jẹ́ obìnrin tí Ọlọ́run sì tún bùkún dáadáa. Lẹ́yìn gbogbo ìṣẹ̀lẹ̀ yìí, Àṣàkẹ́ padà sẹ́nu ẹ̀kọ́ rẹ̀. Nígbà náà ó wà ní ìpele ẹ̀kọ́ gíga kíláàsì kejì ní ilé ẹ̀kọ́ girama tá a mọ̀ sí SS2. Àṣàkẹ́ ń bá ayé rẹ̀ lọ bí ó tilẹ̀ jẹ́ wípé ọgbẹ́ ọkàn ni ó máa ń jẹ́ fún un wípé òun kò ní ìyá tàbí bàbá mọ́. Níbi ọ̀sẹ̀ kẹta tí ó ti bẹ̀rẹ̀ ilé ẹ̀kọ́ tuntun yìí, ọ̀kan lára àwọn akẹgbẹ́ rẹ̀ tí ó ṣe àkíyèsí wípé Àṣàkẹ́ kì í bá ẹnikẹ́ni ṣe ní kíláàsì ọ̀hún, bẹ́ẹ̀ sì ni kì í rẹ́rìn-ín lábẹ́ bó tilẹ̀ hùn kó mọ́. Ṣèbí Yorùbá gbàgbọ́ wípé inú dídùn ló máa ń mórí ẹni yá. Ọmọboríowó jẹ́ ọmọ ọdún 16. Ó pupa, ó sì dùn wò lójú gẹ́gẹ́ bí ọmọbìnrin. Ọmọboríowó ń gbé pẹ̀lú àwọn òbí rẹ̀, wọ́n sì wà nínú ìdílé kòlà kò ṣàgbé. Bí ojú bá fara balẹ̀ àrímú, Ọmọboríowó ṣe ìwádìí rẹ̀ dáradára láti mọ irú ènìyàn tí Àṣàkẹ́ jẹ́. Lọ́jọ́ ìṣẹ́gun kan, ó gbé ìgbésẹ̀ akin láti súnmọ́ Àṣàkẹ́ fún ìjíròrò. Wọ́n níbi tá a fẹ́ gbin obì sí, obì lálẹ́ wù níbẹ̀. Ìjíròrò yìí ó bí ìbáṣepọ̀ tó dánmọ́rán láàrin wọn. Ọjọ́ gun orí ọjọ́, oṣù gun orí oṣù, kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ alábọ̀rún dẹ̀wù àgbàdá ńlá. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn náà ni wọ́n máa ń jowú irú ọ̀rẹ́ wọn nítorí wípé yàtọ̀ sí wípé wọ́n dùn wò lójú, wọ́n ní ìwà igi ìwé tún ni wọ́n. Àkókò àti kọ ìdánwò àṣekágbá ti ilé ẹ̀kọ́ girama tá a mọ̀ sí WAEC ó ti súnmọ́ etílé. Àṣàkẹ́ fi tó ẹ̀gbọ́n rẹ̀ létí ohun gbogbo èyí tí ó nílò láti ṣe kí ó lè pegedé fún ìdánwò yìí. Yorùbá ní bí a bá ju abẹ̀bẹ̀ sókè ní ìgbàgbà, ibi pẹlẹbẹ náà ló máa fi lélẹ̀. Gbogbo ìgbìyànjú rẹ̀ láti rí àwọn kan wọ̀nyí gbà pàbó ló ń já sí. Lẹ́yìn ọ̀pọ̀ ìgbìyànjú, Àṣàkẹ́ bọ́ sóde láti máa ṣe àwọn iṣẹ́ kéréje èyí tó lè ràn án lọ́wọ́ ní èyí tí ọ̀pọ̀ nínú rẹ̀ kò ṣẹ̀yìn Ọmọboríowó. Àwọn àgbà ní ẹlẹ́dẹ̀ á dọ̀yọ́ ṣùgbọ́n ariwo rẹ̀ lápọ̀. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́, Àṣàkẹ́ rí owó náà tùjọ tí ó sì lọ ṣe gbogbo ìforúkọsílẹ̀ tí ó tọ́. Ọjọ́ ní pẹ́ àkókò kì í jìnnà, ó ṣe ìdánwò rẹ̀ pẹ̀lú ọkàn akin. Lẹ́yìn oṣù díẹ̀, èsì ìdánwò jáde tí Àṣàkẹ́ tí ó sì tún gbé oúnjẹ fẹ́gbẹ́ tó gba àwo bọ̀. Láti dé gbogbo akitiyan rẹ̀ ládé, gómìnà ìpínlẹ̀ ọ̀hún pinnu láti fi ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ scholarship ta lọ́rẹ fún ẹ̀kọ́ gíga rẹ̀. Ìbànújẹ́ dàpọ̀ mọ́ ayọ̀ fún Àṣàkẹ́ ní ọjọ́ tó gbọ́ ìròyìn yìí nítorí wípé ọwọ́ tó ṣẹ́ ẹ̀gúsí ò sí nílé láti jẹ àǹfààní ọbẹ̀ tí ó sè. Etí tó bá gbọ́ àlọ́, Yorùbá ní ó gbọ́dọ̀ gbọ́ àbọ̀. Ó fi ìròyìn yìí tó ẹ̀gbọ́n rẹ̀ létí, ṣùgbọ́n tí ẹ̀gbọ́n rẹ̀ tutọ́ sókè tó sì fi ojú gbà á, tó wípé òun kò fọwọ́ sí Àṣàkẹ́ láti tẹ̀síwájú nínú ẹ̀kọ́ rẹ̀, pàápàá jùlọ ní sáà ọ̀hún, nítorí wípé ètò iṣẹ́ ọwọ́ kan ni òun ní lọ́kàn fún lákòókò náà. Ìrònú sorí Àṣàkẹ́ kodò wípé ṣé òun jẹ̀bi sísọ fún ẹ̀gbọ́n òun àbí òun ò bá tilẹ̀ tẹ̀síwájú ẹ̀kọ́ náà, ṣùgbọ́n òun ò fẹ́ fojú olóore gúngi. Ní ọjọ́ tí gbogbo ènìyàn rí gẹ́gẹ́ bí ọjọ́ ayọ̀, ní Àṣàkẹ́ fúnra rẹ̀ rí gẹ́gẹ́ bí àkókò ìpòrúru ọkàn pẹ̀lú ìbéèrè tó ń jà rìnrìn nínú ọkàn rẹ̀ wípé kí ni kí òun ṣe.